ohun tí ń jẹ́ Islam òdodo kò sí yàtọ̀ pẹ̀lú tí ń jẹ́ Ahmadiyya. torí wípé mo máa ń sábà sọ fún àwọn èèyàn pé tó bá ti gbógun Ahmadiyya má tọrọ ẹ̀ jẹ Ahmadiyya kọ́ lọ́ọ̀tá ẹ̀ torí pé tèmi àti ẹ bá padà jọ sọ̀rọ̀ tí n bá bí ẹni rè pé kí ni ìtumọ̀ ogun tó ń gbé Ahmadiyya tó bá ti ṣàlàyé fún mi màá fìdí ẹ̀ múlẹ̀ fún ẹ pé Ahmadiyya kọ́ lọ́ọ̀tá ẹ̀ Muhammad lọ́ọ̀tá ẹ̀ torí pé nítorí mi lọ́gbọ́n àwọn àdìsọ yẹn máa wá síbi tí Muhammad ti sọ̀rọ̀ ẹ̀ àbí nítorí ló ṣe yẹn máa wá síbi tí Ànábì ti ṣerú ẹ̀ at the end of it all wọ́n á padà rí pé àṣẹ Ghulam Ahmad kọ́ lọ́ọ̀tá ẹ̀ àṣẹ Muhammad gan lọ́ọ̀tá ẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ní máa dín bọ̀ àwọn lẹ́ẹ̀ bá bù Ghulam Ahmad ò ní ṣe nǹkan kan àfi tẹ́ ẹ bá rí lákọọ́lẹ̀ pàdé bí ṣe gbogbo ẹ̀sùn tẹ́ ẹ bá láyé lọ́gbọ́n wá gbogbo tó bá wù kẹ́ ẹ sọ láyé èmi á máa fìdí ẹ̀ múlẹ̀ fún yín àti gbogbo ọjọ́ Ahmadiyya á máa fìdí ẹ̀ múlẹ̀ fún yín pé kò sí ìgbésẹ̀ kan láyé tí Ghulam Ahmad gbé alayhi salam tẹ́ ẹ̀ ní bá nínú súnà àwọn ànábì Ọlọ́run Ọba tí wọ́n ti gbé àfi tó bá wù yín kẹ́ ẹ máa purọ́ kẹ́ ẹ máa máta mọ̀. níjọ́ ọjọ́ kan Ghulam Ahmad ń bẹ ní kékeré wọ́n ló bá sọ fún ìyá ẹ̀ pé búrẹ́dì tẹ́ gbé kalẹ̀ búrẹ́dì búgàn tí wọ́n ń jẹ ní India ń gbà yẹn kí lóun ó fi jẹ ìyá ẹ̀ ní kò sí nǹkan kan tó máa fi jẹ ńlẹ̀ wọ́n ní ni ó bá ń sunkún àbúfẹ́ máa sunkún níyẹ́ ẹ̀ bá sọ pé kó lọ fi eérú jẹ bí arákùnrin tá a wí yìí olùdásílẹ̀ ìjọ Ahmadiyya bó ṣe bọ́ sí di eérú nìyẹn o ló bá fẹ́ máa fi eérú jẹ búrẹ́dì wọ́n ní ọmọ kékeré ò mẹ́ran Yorùbá sì ní ọmọ tí yóò bá já ṣàmú àti kékeré ní ó ti ṣẹnu ṣámúṣámú ẹ dákun ṣé àṣàmú ni Ghulam Ahmad yìí ṣé ó ṣẹnu ṣámúṣámú láti kékeré báyìí àwa náà mọ èsì ẹ eléyìí wà nínú story number 245 àti 246 nínú story number 245 nínú ọ̀rọ̀ tí wọ́n sọ nípa anabi lọ́la yẹn anabi Ghulam Ahmad anabi ìjọ Ahmadiyya ọmọ Ghulam sọ pé bisimilahi rahman rahim hadasatini walidati ó ní ìyá mi ìyàwó Ghulam Ahmad sọ wípé qalat akhbaratni ba'dul ajaizi ìyàwó Ghulam sọ pé àwọn kan náà àwọn arúgbó tí wọ́n mọ Ghulam Ahmad dáadáa ní kékeré ó ní wọ́n sọ fún un anna hadratahu alayhi salam talaba fi sigarihi marratan min walidatihi ma yakuluhu ma al-khubzi ó béèrè lọ́wọ́ ìyá ìjọ kan gbà tó wà ní kékeré wípé ẹ fún mi ní tí màá fi jẹ bread faqalat lahu ní ìyá ẹ̀ bá sọ pé an ya'kula ma'ahu sukar al-kham ní ìyá ẹ̀ bá ní kó fi ṣúgà kó fi jẹ qala hadratuhu la urid Ghulam ní òun ò fẹ́ ṣúgà fadhakarat lahu shay'an akhar ìyá Ghulam wá tún sọ pé ṣé wàá fi nǹkan báyìí jẹ bóyá wàá fi ẹ̀wà jẹ àbí bọ́tà faradda alayha hadratuhu birradd al-awwal olóhùn ò fẹ́ kanat walidatuhu munza'ijatan fi dhalika al-waqt li amrin akhar wọ́n ní lásìkò yẹn ìyá tó bí Ghulam Ahmad ń ronú nǹkan kan lásìkò yẹn kò wà ní mood tínú ẹ̀ dùn láti lè dáhùn ọ̀rọ̀ yẹn dáadáa faraddat alayhi bi shiddatin qailatan ló bá sọ fún Ghulam ó sọ ọ̀rọ̀ tìbínú fún gbà tó lóun ò fẹ́ ṣúgà òun ò fẹ́ nǹkan míì láti fi jẹ búrẹ́dì yẹn níyẹ́ ẹ̀ bá sọ fún pé fadhhab idhan wa kulhu ma'a ar-ramad ó dà kó burú lọ fi eérú jẹ eérú iná àwa náà ti máa ń tán pè ní eérú kò yé ó ní fawada'a hadratuhu ramadan ala al-khubzi wa jalasa li akli ní Ghulam Ahmad bá lọ bu eérú sí búrẹ́dì ló bá bu eérú sí búrẹ́dì ló bá jókòó tí ó fẹ́ jẹ wa kanat hadhihi turfatan hadasat fil bayti wa hadasa zalika fi awaili sagarihi bóyá kò jẹ bóyá kò jẹ èmi ò mọ̀ ọmọ Ghulam Ahmad ibi tó bá ọ̀rọ̀ náà mà nìyẹn ó ní aqulu qalat walidati ba'da zikri hadhihi al-hadisa kanat hadratuhu alayhi salamu jalisan indi لما أخبرتني تلك العجوز عن هذا الحادث فظل ساكتا wọ́n ní Ghulam Ahmad náà wà ń jókòó ìyàwó Ghulam Ahmad ó ní ó sọ fún ọmọ Ghulam yìí pé ńjọ́ tí ìyá tó mọ Ghulam Ahmad dáadáa ní kékeré tó ń pàtàn kékeré ẹ̀ yìí ńjọ́ tó ń sọ̀rọ̀ ó ní Ghulam náà wà ń jókòó فظل ساكتا Ghulam sì dákẹ́ kò sọ nǹkan kan àwọn náà ti mọ̀ pé sukutuhu iqraruhu ẹni tó lọ ń fi eérú jẹ búrẹ́dì láti kékeré ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam ṣé àwọn gbàrú eléyìí ní aṣáájú. وكذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين